Òǹtẹ̀ apá kẹta sinimá láti ọwọ́ Anike Amí tó ń show lórí Anike Amí YouTube channel lórí YouTube. Ǹjẹ́ a rántí wípé lọ́ọ̀yà yọ sí Anike Amí àti ọkọ rẹ̀ tó dẹ̀ sọ fún wọn pé kán padà sílé láńlọ́ọ̀dù wọn yẹn tó jẹ́ ìkà. Níbí ni láńlọ́ọ̀dù ti lọ yọ sí wọn. A dẹ̀ rántí ọkọ Gbénga tó ń dè mọ́lẹ̀ tí ò jẹ́ kó jáde kúrò nínú ilé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti lò nílé ní dùbúlẹ̀ àìsàn tó dẹ̀ jẹ́ pé láńlẹ́dì àti ọmọ ẹ̀ náà ló ń tọ́jú ẹ̀ tó sì fi ń dè mọ́lẹ̀ tí ò jẹ́ kó jáde. Tí kọ́líìgì ẹ̀ níbi iṣẹ́ dẹ̀ wá wálé tó dẹ̀ ní kí ló fà á kí ló dé tí ò fi wá ibi iṣẹ́ fún dídí oṣù kan pé wọ́n ti sáàkì ẹ̀ o wọ́n sì ti ní kó gbélé jẹ́ kó má wá bí iṣẹ́ mọ́. Tọ́mọ wá ní ohun òbóhun ti lò tóṣù kan nínú ilé yìí ò níbẹ̀ ní ilé yẹn fún wa ní àṣórí ẹ̀ dàrú ni ṣó mọ ohun tó ń sọ ni. Níbi tó ti ń gbé jáde lọ pé kó gbé lọ sílé ìwòsàn ló bá tún yọ ẹ́ wò ọmọ bá tún ti padà sílé ìwò ló bá tún ní késekése lẹ́rí yẹn Anike Amí náà ní ohun tójú ọkọ òun àtàwọn ọjọ́ rí nínú ilé yẹn kò ń ṣe kékeré o. Bójijì ṣàdédé lẹ́sẹ̀ ń du ọkọ òun ẹsẹ̀ tí ò dẹ̀ dùn rí rárá bẹ́ẹ̀ ó tún lóun ti lóyún òjijì oyún oṣù 9 gbáko débi wípé ní òun sunkún òun ò bímọ bẹ́ẹ̀ lóyún ò wálẹ̀. Ó ní oríṣiríṣi nǹkan làwọn kojú o nínú ilé burúkú yẹn tó jẹ́ ilé ìjàmbá gbogbo àwọn tó bá dẹ̀ ti ròyìn fún báyìí ikú náà máa ń kú o. Ó ní bẹ́ẹ̀ ló ṣì ròyìn fáwọn oníròyìn táwọn náà ní àwọn á lọ tẹ̀ jáde níbi táwọn oníròyìn náà ti ń lọ ti ṣàgbákò accident lọ́nà tán sì kú tán fò sánlẹ̀. Nínú news ní Anike Amí ti gbọ́ tó tún ní ṣáàsọ o a dẹ̀ wí fáwọn oníròyìn yìí pé ká má sọ ìtumọ̀ ohun tó a rí tí ò fi jẹ́ ká gbélé yìí mọ́. Níbẹ̀ náà ni lọ́ọ̀yà tuntun wá lọ bá ìyá àtọmọ tó ní gbogbo gbàdàgbàdà yín ó ti dópin o ewúrẹ́ yín ti ta kànkàn déédé ọ̀lápàtà ó sì di dandan kẹ́mi ẹ̀ pin. Níbí ló ti wá challenge landlord àti ìyàwó ẹ̀ wípé landlady ẹ̀ ń dèèyàn mọ́lẹ̀ ẹ̀ jẹ́ kán rógun wọn lò dẹ̀dẹ̀ ń lògùn wọn tẹ̀ fi ń yọ̀ oníṣáyé lẹ́rù bẹ́ẹ̀ ń ṣe yìí. Níbẹ̀ ni ọmọ landlady náà àti landlady tó ti tako lọ́ọ̀yà àṣé òkú wọn rí wọn mọ̀ pé òkú lọ́ọ̀yà ni. Kí ló ṣẹlẹ̀ báwo ni ṣúṣe bá ó wà nínú apá kẹta Òǹtẹ̀ tó ń bọ̀ lọ́nà lórí Anike Amí YouTube channel kẹ́ ẹ lọ bò wìtìwìtì tó bá jáde.